Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ẹ̀yin èèyàn wa ìjẹ́ ti wo apá kìíní fíìmù Sambala ẹ ti wo apá kìíní fíìmù yìí ẹ ti wo bó ṣe dùn tó nárin tó ṣùgbọ́n wà ń fi ìgbà àti àkókò yìí a fi ń sọ fún yín wípé tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù Sambala ẹ gbìyànjú láti tẹ subscribe button torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù Sambala tó bá jáde o ẹ má sọ pé mi ò sọ fún yín o àǹfààní yìí òun lẹ ó máa jẹ tí ẹ bá jẹ́ subscribers wa a ó máa notify yín tí apá kejì fíìmù yìí tí ó bá jáde o ẹ ti kúkú mọ̀ wípé níbí yìí lórí channel wa a máa ń ṣe review àti preview àwọn fíìmù Yorùbá tí ó bá ṣẹ̀ṣẹ̀ jáde àti àwọn tí ó bá ń bọ̀ lọ́nà òun làwọn àwọn la máa ń ṣe review àti preview lé lórí lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Sambala ẹ ṣáà ti wo fíìmù yìí kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù Sambala tí ó bá jáde o? Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù Sambala? Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀? Nǹkan tẹ́ bá lérò pé ó máa ṣẹlẹ̀ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú wa ó máa rí ó tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.